Ilé ẹ̀kọ́ Zahra Bintu Bakr Fakhroni Quran Memorization School, Nigeria ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ Tajweed ní èdè Yorùbá. Àfààní mal makhraju thani, kí ni bùjáde harafi ẹlẹ́ẹ̀kejì? Wa kam harfan yakhruju min, harafi mélòó ní sì ń jáde láàyè yìí? Àfààní al makhraju thani, ìbùjáde harafi ẹlẹ́ẹ̀kejì. Aqsal halq, òun náà ni ọ̀nà ọ̀fun. Òun náà ni kíni? Òun náà ni erékùṣù ọ̀nà ọ̀fun. Erékùṣù kí la pè? Yaani ab'adahu, yaani ètò ìparí ọ̀nà ọ̀fun bí tọ́nà ọ̀fun parí sí lọ. Wa yakhruju minhu, ó sì ń jáde ń bẹ̀. Harfani, harafi méjì péré. Wahuma, òun náà ni kíni? Alhamza walhaa'u, ó ń jáde ń bẹ̀, òun náà ni hamza àti ha. Mo rò pa gbọ́ yí báyẹn. Àfààní mal makhraju thalith, ìbùjáde ẹlẹ́kẹta. Wa kam harfan yakhruju min, harafi mélòó ní sì ń jáde ń bẹ̀? Àfààní al makhraju thalith, ìbùjáde harafi ẹlẹ́kẹta. Òun náà ni wasatul halq, àárín ọ̀nà ọ̀fun. Àárín ọ̀nà ọ̀fun tí í ṣe ẹ̀yìn ahọ́n lọ́lọ́n. Àfààní wa yakhruju minhu harfan, harafi méjì ló ṣì máa ń jáde láàrin yìí. Wahuma, òun náà ni kíni? Al-ainu, ainu eléyìí tí kò lọ́mọ lórí. Wal-haa'u, àti ha eléyìí tó náà lọ́mọ lórí. Àfààní al-muhmalatan, táwọn méjì ò lọ́mọ kankan lórí. Mal makhraju rabi', ìbùjáde harafi ẹlẹ́kẹrin. Kí ni à ń pè bẹ́ẹ̀? Kam harfan yakhruju min, harafi mélòó ló ṣì ń jáde níbẹ̀? Àfààní al-makhraju rabi', ìbùjáde ẹlẹ́kẹrin. Òun náà ni kíni? Àfààní òun náà ni adna al-halq, òun ni ọ̀nà ọ̀fun tó súnmọ́ ta jùlọ. Wa yakhruju minhu, yaani aqrabahu, yaani tó wà ta jùlọ. Mimma yali al-fam, eléyìí tó súnmọ́ ẹnu. Wa yakhruju minhu harfani wa huma al-ghayn wal-kha al-mu'jamatan, harafi méjì ni máa jáde ń bẹ̀, òun náà ni ghainu. Wa náà láti mọ ghain. Àmọ́ ghain kò rí ṣe òdú ní ghainu, kì í sáìmọ̀ fólókó wa. Àti kha, eléyìí tí méjèèjì ní ọmọ lórí. Mo pa gbọ́yé ghain kì í ṣe ga. Ọ̀pọ̀lọpọ̀ wa ahọ́n là máa fi pè, pàápàá jùlọ tó bá jẹ́ Yorùbá. Tó pé ga, a máa rò pé ga ni ghain. Ghain yàtọ̀ sí ga. Ghain ó yàtọ̀ sí ga. Mo rò pa gbọ́yé, kí Ọlọ́run kó fi wá ṣe kòǹgẹ́ oríire.